to lift your voice this morning. Mo fẹ́ kó gbé òun rẹ sókè láàárọ̀ yìí. Say, Father, Pé bàbá, this is a new month. oṣù tuntun la wà yìí o. Open my door by mercy. Ẹ sílẹ̀kùn mi pẹ̀lú àánú. Go ahead and pray Ó that yá prayer. tẹ̀síwájú gbàdúrà náà. I heard the Lord say, Mo gbọ́ tí Olúwa ń wí pé you pray about your door being open. ó gbàdúrà pé kí ilẹ̀kùn rẹ̀ ó ṣí. What about your gates? Wọ́n wá ń béèrè pé ẹnubodè rẹ̀ wá ń kọ́. Your gates first before your door. Ẹnubodè rẹ̀ gbúdọ̀ sí kí ilẹ̀kùn rẹ̀ ó tún sí. Lift up your head. Gbóhùn rẹ̀ sókè sí Ọlọ́run. Lift up your head. Ẹgbẹ́ orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà. And be lift up. Kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. The King of Glory is Kí ọmọ coming ògo bá lè wọlé wá. today Lónìí in your life. nínú ayé rẹ̀. In this first day of the month of April, Nínú ọjọ́ nínú oṣù kẹrin yìí. the King of Glory Ọkọ will come into your yóò life. wọlé wá sínú ayé rẹ̀. Amen. Will come into your family. Yóò wọnú ẹbí rẹ̀ wá. Will come into your Yóò wọ experience. ayé rẹ̀ wá. A prayer point just came to me now. Ẹ̀bẹ̀ àdúrà kan wá sọ́dọ̀ mi báyìí. And I know it's very important Mo that mọ̀ you bó ṣe pray it. pàtàkì pé ká gbà á. I want you to say, Father, Mo fẹ́ kó pé bàbá. I mean you cry out and say, Father, Mo fẹ́ kó pé bàbá. you are the God of mercy. Ìwọ ni Ọlọ́run àánú. In this month of April, Nínú oṣù kẹrin yìí. the fourth month of the year, Oṣù àkọ́kọ́ nínú ọdún. don't let me Má jẹ́ kí and any member of my family àti ìkọ̀kọ́ nínú ẹbí mi. embark on a journey of no Má jẹ́ return. ká rìnrìn àjò àlọ́ àrẹ. Go ahead and pray violently. Clap your hand and pray. Gbàdúrà. Pray. Gbàdúrà. I want you to pray Mo this fẹ́ kó month. gbàdúrà láàárọ̀ yìí. The foundation of this month is today. Ìpìlẹ̀ oṣù yìí òní ni. If the foundation is not well laid, Bí a ò bá tẹ́ ìpìlẹ̀ náà if the dáadáa. foundation is not well prepared, Bí a ò bá gbé ìpìlẹ̀ náà kalẹ̀ dáadáa. whatever you build Ohunkóhun tó o bá kọ́lé lórí will crumble. yóò fọ́ lúlú ni. I want you to say, Mo fẹ́ kó Father, pé bàbá. as I pray Bí now, mo ti ń gbàdúrà báyìí. enter into my Wọ́n foundation tún ìpìlẹ̀ mi lọ. and repair everything that is faulty Ṣé àtúnṣe gbogbo ohun tó ti díbàjẹ́ bẹ́ẹ̀. in my foundation. Nínú ìpìlẹ̀ mi. Is somebody Ṣé praying? ẹnìkan gbàdúrà? Clap your hand and pray. Gbàdúrà. You want to pray? A fẹ́ gbàdúrà. Another journey has started today. Ìrìn àjò mi ti bẹ̀rẹ̀ lónìí. You are going to say, Father, Ó pé bàbá o. I'm now here. Say, my father, Sọ pé my bàbá father. mi bàbá mi. Every lot Gbogbo láti o. assigned to drain my destiny Èyí tí a ti yàn láti fún àyànmọ́ mi gbẹ. and leave me empty. Láti sọ mí di kòròfo. Leave me Ayọ̀ mi alone. lọ. Go ahead and Ó pray. yá gbàdúrà. Ọlọ́run májẹ̀mú, Covenant keeping God. thank you. Ẹ ṣeun. Ọlọ́run tó jókòó lórí ìtẹ́. The one that seated on the throne. Ọlọ́run gbogbo ayérayé. The Almighty God. Adúpẹ́. We thank you. Thank you because of your omnipotent power. A dúpẹ́ nítorí agbára rẹ tó ká ohun gbogbo. Thank you because of your omniscience power. A dúpẹ́ nítorí pé ipá rẹ ká ohun gbogbo. You are wiser than the wisest of men. Ẹ̀gbọ́n ju ọlọ́gbọ́n ènìyàn lọ. Thank you Ẹ ṣeun for the power of your mercy fún agbára àánú rẹ and the power of your love àti agbára ìfẹ́ rẹ. that have brought us this far. Èyí tó ti mú wa wá sí ìyè. That has even brought us here today. Tó tún wá mú wa wá sí ìyè lónìí. Please accept our thanks in Ẹ Jesus' jọ̀wọ́ name. ìgbà ọpẹ́ wa lórúkọ Jésù wà mí. Father, Bàbá, we know a mọ̀ that something strategic pé ohun àgbàyanu kan had happened to our ó ti lives. ṣẹlẹ̀ sínú ayé wa. We know A mọ̀ that there is a shift pé ìyípo in padà the ti wà realm of the nínú spirit ẹ̀mí. and there is a manifestation already. Ìfarahàn tẹ̀sí wa ó In the fara physical. ní ti ara báyìí. Please Jọ̀wọ́ Olúwa, accept our thanks in ẹ Jesus' gbà ọpẹ́ name. wa lórúkọ Jésù. Holy Ghost, Ẹ̀mí mímọ́, speak to us now. ẹ bá wa sọ̀rọ̀ báyìí. Teach us the word of God. Amen. Ẹ kọ́ wa ní ọ̀rọ̀ Ọlọ́run. Glory be to your Ògo name. ni fún orúkọ yín. In Jesus' wonder-working name, we have prayed. Orúkọ Jésù tí ṣiṣẹ́ ara òun yẹn If lágbàdúrà. the Lord has blessed you, shout Bí Olúwa hallelujah. bá ti bùkún fún ọ kí pé hallelujah. Put your hands together for Jesus. Bá àtẹ́wọ́